ṣẹ́rí tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Austin ni pé ní ìgbà tí wọ́n ní ká má máa lò sí fíìmù ó kó báyé mi gan. tó arákùnrin yìí ó ti sọ̀rọ̀ bí gbogbo ọ̀rọ̀ Austin Emmanuel bó ṣe jẹ́ láti bẹ̀rẹ̀. Arákùnrin sọ wípé ó ní ó ṣojú òun ni ó ní kì í ṣe wípé wọ́n fi pìtàn fún òun, ó ní gbogbo rẹ̀ ó ṣojú òun ni bí òun pẹ̀lú Aishat Rayi bí wọ́n ṣe ń fẹ́ra àti bí gbogbo ọ̀nà wọn bí ó ṣe padà dojúrú tí ó yẹ pé wọn ò fẹ́ra mọ́. Gbogbo rẹ̀ ni arákùnrin yìí ó sọ nínú fídíò yìí. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí. A ó máa play fídíò náà fún yín nísìnyí. mo já fíìmù kan gba ìgbà tí mo yàdó àkúdàáyà mo lò ó sínú iṣẹ́ yẹn torí Austin jẹ́ èèyàn tó kó pèsè location kò fún yàn wàhálà tẹ bá sọ bẹ́ẹ̀ ṣe wà ó máa dúró tí wọ́n bá ṣe nǹkan tí ò da àwọn èèyàn mọ̀ mo ṣe máa ń pera mi ní gídá dúró tíátà mi ò ń fọ́ fún yàn. so ìgbà tá a wá fẹ́ ya ìdájọ́ nù sáré kò wá pè mo lò sí fíìmù mo bá mú iṣẹ́ yẹn lọ sọ́jà gbogbo mákẹ́tà bá ń kọ pé kí n lọ yọ gbogbo steam tó bá ṣe kú ń bẹ̀ báwo mo ṣe fẹ́ yọ kíní máa dàrú. Mo fi iṣẹ́ yẹn sílé like ọdún 4 tó fi wà tí mákẹ́tà kankan ò gbà wọ́n náà fi ti máa lọ yọgbó sí ẹ̀kọ́ ẹni tí mo dẹ̀ like sógbà tó yá iṣẹ́ yẹn pẹ́ mo padà lọ fún Yetqueen ní òun ò ní fi sínú design abá tún já lórí ẹ̀ títí mo ya iṣẹ́ yẹn ní 2.2 million nígbà tí mákẹ́tà máa rà ó rà ní 500,000 gbà tí máa gbowó mo gbà kélekèlé mi ìgbowó yẹn tán dọ̀là mo tó wá fẹ́ yaṣẹ́ mi ṣe é pé kò yẹ kí n lò mọ́ but máa rò pé tí mákẹ́tà bá tiẹ̀ wá ń ba yé àwọn ògo jẹ́ àwa bọ́ọ̀lù máa fara mọ́ra mo tó wá fẹ́ ya agbára orin mo wá pe Austin mo pe ìtẹ̀lẹ̀ àwílò gbogbo wọn wà ń bẹ̀ mo wá parí agbára orin yẹn tán mo tó wá mo lọ sọ́jà gbogbo wọn bá tún complain ṣe báwọn ní kí n máa lo Austin sí fíìmù wọn ẹni tá a jọ ń gbàdúgbò tó jẹ́ pé kò sí fíìmù tó fẹ́ yà tí máa sọ pé Austin owó tí mo fẹ́ fún 100,000 long time yẹn tí mo dẹ̀ mọ̀ pé tí ń bá mi 400 500 time yẹn náà ó máa gbà lọ́wọ́ mi n bá ya fiẹ́ tán inú tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ ló ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì yẹn ti ẹ̀pẹ́ ńlé dáadáa n bá tó lọ bẹ Yetqueen ó bá lóun ò lè gbà gbogbo àwọn marketers wà ní Oṣòdì nígbà yẹn gbogbo wọn yarí mo nígbà yẹn ìgbà tó wá yá mo wá lọ bẹ Suntap mo wá fi iṣẹ́ yẹn pamọ́ mo lọ sáàkùnrẹ́ ní ilé rówó ya fíìmù torí pé ìgbà tá a ya kátà rówó tá a sì yá bí 3 mo ṣe wà dé padà mo wá múṣẹ́ yẹn mo tún tó àwọn ọ̀kan ṣe bẹ̀ mo wá lọ fún marketer wá ní torí Austin tó wà ń bẹ yìí àwọn ẹgbẹ́ máa bó wọn àwọn fa nǹkan ṣùgbọ́n kí la lè ṣe lórí ẹ̀ àfi táwọn bá máa rà ní sọ́ọ̀lẹ̀ mo ní ìyẹn ẹ̀dẹ̀ eléyìí tí mò ń sọ yìí pé agbára orin yìí close 3 million ní ráyè gbà yẹn tí máa fẹ́ sọ fún yín ni pé bàbá náà bá ná ṣẹ́ sí 400 1 and 2 gbà tí ó dẹ̀ sọ pọ́n tí mo fẹ́ dá bàbá yìí mo lè sọ pé kókó owó tí mo lè sọ pé mo gbà ń bẹ̀ bóyá ló ju 100,000 kíṣẹ́ tí mo fi tó kú gbà mọ́ra wọn kíṣẹ́ tí mo fi gbà gan tí má sí gbogbo ẹ̀ mọ́ra wọn gan kò wọ mi rí 250 gbà torí ọ̀rọ̀ Austin gbogbo wọn sà ń sọ iṣẹ́ yẹn ó bàjẹ́ ó dẹ̀ jáde tí wọ́n dẹ̀ tà gan gbà yẹn so ní pé àwọn marketer bá nǹkan jẹ́ gan o wọ́n bá nǹkan jẹ́ gan o tí wọ́n bá ti lè di pé bóyá wọ́n fẹ́ actress kan báyìí wọ́n fẹ́ kí ìwọ actor kankan kí o gorí ẹ̀ tó bá dẹ̀ ti gorí ẹ̀ ìgbìmọ̀ pé kú òbí tíátà ni ògo ti lọ ṣùgbọ́n tẹ́mi kan fẹ́ sọ lórí ọ̀rọ̀ Austin ni pé kò ní kó sọ̀rọ̀ mọ́ tọ́lọ́run bá ti gbìjà èèyàn kò ní kí èèyàn máa tún jà fún èèyàn mọ́ ọ̀rọ̀ wọn àti tẹ̀lẹ̀ ó jẹ́ ìyàlẹ́nu fún mi bẹ́nìkan bá hate èèyàn ẹnìkan bọ́lọ̀ fà mọ́ra wọ́n close gan tó Austin bá ń direct ìtẹ̀lẹ̀ ló máa ṣe bóyá kí ló ti ń ṣe ń gbà yẹn bóyá coordinator ló máa ń ṣe ń gbà yẹn ẹ má bínú coordinator ló máa ń ṣe ń gbà yẹn gbogbo fíìmù tó máa ń yà ń gbà yẹn bọ̀gbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ń gbà yẹn mi gan bínú pé kí ló dé tí tẹ̀lẹ̀ ò lè fa Austin mọ́ra nítorí pé tí àwọn kan bá léèyàn ìwọ tó jẹ́ tiẹ̀ tó dẹ̀ tún ti ń jìde ló yẹ kó fà ṣùgbọ́n àdèdà sọ̀rọ̀ wọn torí wọ́n ti tight ju kéèyàn wà àárín wọn lọ ìgbà tí wọ́n bá fẹ́ lo Aisha tí wọ́n ti pọ̀ sìn lọ́sìn máa mú Aisha dání wá wọ́n máa kàn fóun ní nǹkan kan gbà yẹn òun gan Aisha gan tó bá ń gbó mọ̀ mí dáadáa ìfún Aisha ò lè bá mi sọ anyhow nínú ayé tó dáwà tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà àwa náà ti dọ̀gára wá sí látà VHS ni tẹ bá dẹ̀ wọ́ọ̀ṣì àwọn ọmọ tó wà ń tà ń sìn tí wọ́n ṣe fíìmù tó jẹ́ kámẹ́rà ló sọ wọ́n dọ̀gà tí wọ́n bá yẹ̀yẹ́ ẹ̀yin ògùn tẹ́ ti pẹ́ bóyá ẹ ní nǹkan tó ń ṣẹlẹ̀ iṣu kan ṣẹlẹ̀ báyìí wọ́n lè lẹ́sìn ibi ọmọ àná ló dífá fún ọmọ kan tó ń sọ̀rọ̀ sọ sí online
àwọn ọmọ tí ò níran tó jẹ́ kámẹ́rà ló sọ wọ́n di star mo kàn wá wò wọ́n báyìí tẹ́lẹ̀ mi bàbá yín sọ̀rọ̀ báyìí inú abiyín ẹ̀ ní mọ́ pàápàá tẹ̀ ń wo iná àkèrè o wàláì tàláì Taofeek Adébáyọ̀ Àpáta 53 years ní lọ́dún yìí ó jura wọn lọ so ni pé ọlọ́run ọba lọ́jọ́ ìlú ti ń gbé wọ́n sìn ga padà má fọ̀ má wojú èèyàn dúró tọ́ ọlọ́run ẹ̀ ọlọ́run adé gbẹ̀dẹ̀gbẹ̀ èmi náà lágbára lọ́wọ́ ọlọ́run àwọn fíìmù mi agbára orin ìgbà yẹn tí wọ́n ṣe rádáadáa yẹn ó máa jáde mo ti sọ di agbára ògo ó ṣe máa bọ́ sí online and kíní náà ń bọ̀ lọ́nà kí lórúkọ ìran Fáráò àyà yẹn náà lọ́wọ́ báyìí ọlọ́run adé dúró ti gbogbo wa so ẹ̀yin èèyàn wa tí àwọn mákẹ́tà bá kọ̀ wá ẹ má jẹ́ ká kọra wa ẹ rántí pé ògo yìí ni a fi lẹ́ǹjọ́ kan a lè di Jésù tó sẹ́ni tó lógo Báíbù o so tèmi à ń sọ nìyẹn.